Aláròyé máa wí o. Ọlọ́run ṣeun, nǹkan ti ń padà bọ̀ sípò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ Tinubu. Olórí orílẹ̀‐èdè yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run ọba lórí bí nǹkan ṣe ń padà bọ̀ sípò lórílẹ̀‐èdè yìí. Ó ní láìpẹ́ láì jìnnà àwọn ọmọ Nàìjíríà máa tó bẹ̀rẹ̀ sí máa gbádùn gidi tí ara sì máa dẹ gbogbo wọn pátá. Ọjọ́ Ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kejì ọdún yìí ni Ààrẹ Tinubu sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lẹ́yìn ìpàdé pàtàkì kan tó wáyé láàrin àwọn tó ń jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC caucus meeting l'Àbújá. Ó ní òun náà ti rí i dájú pé ìlérí àkọ́tún tíjọba òun ṣe fáwọn aráàlú lásìkò ìpolongo ìbò lòun máa mú wá sí ìmúṣẹ kí òun tó gbé ìjọba sílẹ̀. Tinubu ní bí nǹkan ṣe ń padà bọ̀ sípò lórílẹ̀‐èdè yìí jẹ́ kí inú mi dùn gidi gan o. Ó ti wá fojú hàn gbangba pé nǹkan kò ní pẹ́ dáa. Àwọn nǹkan tó ti dáa ti ń fojú hàn báyìí. Mo nífẹ̀ẹ́ sóhun tó ń ṣẹlẹ̀ lágbàáyé báyìí. Ẹ̀kọ́ ńlá ni eléyìí jẹ́ fún àwọn èèyàn pàápàá jùlọ nílẹ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Orílẹ̀‐èdè Nàìjíríà kúnjú òṣùwọ̀n tó nílẹ̀ adúláwọ̀ láti ṣèrànlọ́wọ́ fún àwọn orílẹ̀‐èdè míì. Ààrẹ Tinubu fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè a gbọ́dọ̀ ṣe ohun tó yẹ lásìkò ká bàa lè wà nípò aṣáájú nílẹ̀ adúláwọ̀. Ó dúpẹ́ gidi lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n nígbàgbọ́ nínú ìṣàkóso ìjọba rẹ̀ àti àtìlẹ́yìn gidi tí wọ́n ń ṣe fún un, pàápàá jùlọ lásìkò tí nǹkan ò fi bẹ́ẹ̀ lọ déédéé. Ó ní ìgbésẹ̀ gidi lòun gbé lórí ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí tó sì ti ń so èso rere báyìí nítorí pé àwọn àpẹẹrẹ ti ń fojú hàn láwùjọ wa. Ó rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n wà níbi ìpàdé pàtàkì ọ̀hún pé kán má ṣe tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo ń sọ nípa ìjọba òun níta. Ó ní ẹni tí wọ́n ń bá nájà ni kí wọ́n máa wò, kán má ṣe wo ariwo ọjà rárá nítorí pé ẹni tí à ń wò kì í wòran. Mo ṣetán láti gbé ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí dé èbúté ayọ̀. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé nǹkan ti ń ṣẹnu re nípa ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí. Tinubu ló sọ bẹ́ẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.